ìjà parí. Tinubu ti kí Adeleke kú oríire, kí Oyetọla àti gbogbo ẹni tó kù gbé jẹ́ ni. Àwọn ohun tó ṣẹlẹ̀ níbi ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọjá lọ yìí, àwọn nǹkan náà fẹ́rẹ̀ má ṣẹlẹ̀ rí o. Pàápàá lásìkò tí àwọn APC ti gbàjọba ní 2015. Ìròyìn tó kọ́kọ́ jáde ni pé kí INEC tó ń ṣètò ìdìbò tó tilẹ̀ kéde pé Nurudeen Adémọ́lá Jackson Adeleke ló wọlé rárá, ní ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti pe ọkùnrin gómìnà náà tó sì kí i kú oríire. Nífẹ̀ẹ́rẹ̀fẹ̀ ni wọ́n ló ti pè é tó sì ti kí i pé ó kú àṣeyọrí. Lẹ́yìn náà ni Tinubu tún gbé ìwé jáde tí ìwé náà sì kún pẹ̀lú ìtumọ̀ gidi. Nínú ìwé yìí ni Tinubu ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó bá gómìnà náà sọ àti bó ti ṣe sọ gan-an. Tinubu ní, mo ti pe gómìnà Adémọ́lá Adeleke nífẹ̀ẹ́ rẹ̀ yìí láti kí i kú oríire o, fún ti pé òun ló wọlé nínú ìbò gómìnà tí wọ́n dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Pé àwọn ará ìpínlẹ̀ náà tún yàn án yìí fi hàn bí gbogbo àwọn èèyàn náà ti ní ìgbọ́kànlé àti ìfọkàntán nínú gómìnà wọn tó ní o. Kò sí nǹkan míì tí mo lè sọ ju kí èmi náà kí i kú oríire kí n sì gbàdúrà fún pé yóò ṣe àṣeyọrí ní sáà kejì yìí. Nísìnyí tí òun náà ti wọlé yìí, ó ti di dandan kó fa ẹni gbogbo mọ́ra o, kó lànà àjọṣepọ̀ tó dáa tí yóò mú ìdàgbàsókè àti ìṣọ̀kan bá gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó gbọ́dọ̀ wá ọ̀nà àṣepọ̀ tí yóò mú ìlọsíwájú gidi wà fún ìpínlẹ̀ náà àti àwọn èèyàn ibẹ̀. Bẹ́ẹ̀ ni kò ní fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe, tàbí ti àwọn tí wọ́n tẹ̀lé tàbí àwọn tí wọ́n takò lásìkò ìbò. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tí wọ́n kópa nínú ìbò yìí o. Àwọn tí wọ́n jọ díje, kíkópa tí wọ́n kópa yìí túbọ̀ fi ẹsẹ̀ òṣèlú democracy ranlẹ̀ sí nílẹ̀ wa ni. Bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu wí o. Irú eléyìí kò wọ́pọ̀ rárá, pàápàá fún ẹni tó wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò, torí Adeleke kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC, ọmọ ẹgbẹ́ àkọọ̀dù ni. Bí ààrẹ yóò bá sì tilẹ̀ kí pé ó wọlé ìbò, kò ní jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, bẹ́ẹ̀ ni kò ní pè é láàrin òru nígbà tí INEC pàápàá kò tí ì kéde ìbò tí wọ́n dì fún un. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ náà ṣe sọ pé lóòótọ́ a ò rírú eléyìí rí, a fi ń dẹ́rù ba ọlọ́rọ̀ ni. Àmọ́ èyí tó ṣẹlẹ̀ yìí náà ṣe kàǹkà jù, torí ààrẹ ń fẹ́ kí ìṣọ̀kan wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Bóyá nítorí pé ìpínlẹ̀ abínibí ẹ̀ ní o, tàbí nítorí ọ̀pọ̀ àwọn èèyàn ẹ̀ ni wọ́n wà níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Tinubu ṣe lásìkò ìdìbò yìí fi hàn pé kò fẹ́ wàhálà kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun rárá. Gbogbo bó ṣe ká àwọn ọlọ́pàá lápákò, tó ká àwọn agbófinró gbogbo lọ́wọ́rọ́, tó sì pàṣẹ fún INEC pé kí wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ nìkan lòun ń fẹ́, fi hàn pé kì í ṣe pé ààrẹ kò gbèsẹ́yìn ẹnìkan nìkan kọ́ o, kò fẹ́ rògbòdìyàn kankan rárá lásìkò ìdìbò náà ni. Èyí tó sì ṣe yìí pàápàá fi hàn pé kò sí ohun kan tí òun fẹ́ lẹ́yìn ìdìbò náà pàápàá ju ìsinmi lọ, kí Adeleke bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ní kíá ni. Tàbí nígbà tí oníyàálù bá sọ pé òde eré ti parí, kí ni olómele yóò máa dúró mú? Àbí nígbà tí tọkọ-tìyàwó tí wọ́n ń pariwo lé ara wọn lórí láàrin ọ̀dẹ́ bá wọlé lọ, tí wọ́n sé ara wọn mọ́ òun tẹ́nìkan kò gbọ́ ariwo kankan mọ́, kí ni abẹbẹlúbẹ yóò máa wá pariwo, ẹ má ṣe ra yín léṣe níbẹ̀ yẹn o, ẹ má fọ́ nǹkan mọ́ra yín lórí sí? Ṣé wọ́n sọ fún un pé wọ́n ń jà nínú yàrá ni, tàbí ó gbọ́ ariwo kan láti bẹ̀ mọ́? Ohun tí Tinubu ṣe yìí ni láti fòpin sí ìjà yòówù tí yóò bá tún ṣẹlẹ̀ lẹ́yìn ìdìbò, pé kò gbọ́dọ̀ sí ariwo à ń gbé ara ẹni lọ sílé ẹjọ́ kankan. Bí awo bá kì fún ni, a kì fáwo ni. Ẹnìkan kì í júbà afòògùn sínú kú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Adeleke náà ti dá Tinubu lóhùn pẹ̀lú ìdùnnú sí ni. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ ààrẹ gan ni o, torí òun ló jẹ́ kí kinní náà ṣeé ṣe. Òun gan ló fẹsẹ̀ ìjọba àwa ara wa democracy rinlẹ̀. Òun ni kò torí pé ọmọ ìyá òun ló yàgbẹ́ sábọ́ kó ní kára alẹ́ má sọ̀rọ̀ kí wọ́n máa fàwọ́ náà jẹun lọ. Ó ní bí Tinubu bá yọwọ́ kan ìjà, tó bá ṣe pé níṣe ló yọwọ́ kan ìbínú, bí kinní náà yóò tilẹ̀ bọ́ sí wàhálà tí ìbá tìdí ẹ̀ yọ kò ní í ṣe é sọ. Pé ohun tó sì fa ìdí ọpẹ́ òun nìyẹn. Akùnrin gómìnà náà wá ní níbi tí ọ̀rọ̀ dé yìí o, kò sí kinní kan tí egbò òun ń ṣe tí kò ní í wá mi, pé kí lẹ́gùn òun yóò wá máa ṣe tí kò ní lè tàpá lójú òde gbangba.
ìlérí tí òun ti ṣe tẹ́lẹ̀ pé ààrẹ Tinubu lòun yóò ṣiṣẹ́ fún, ìlérí náà wà níbẹ̀ digbí. Òun ò lẹ́lòmíì tí òun fẹ́ kó dupò ààrẹ. Tinubu lọmọ àwọn lọ́ṣun, torí Ọ̀ṣun lorírun ẹ̀. Gbogbo èèyàn Ọ̀ṣun pátá ni yóò sì dìde láti gbárùkù tì láti rí i pé ó wọlé sáà kejì láì ní ìnira kankan nínú. Ṣé láti ọdún 2025 tó kọjá ní Adeleke pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ẹ̀ PDP ìgbà náà ti kọ́kọ́ jáde tí wọ́n ní kò sóhun méjì tí àwọn yóò ṣe. Tinubu làwọn faramọ́ kó di ààrẹ lẹ́ẹ̀kejì, òun làwọn yóò ṣiṣẹ́ fún. Ọ̀rọ̀ náà dìjà nígbà náà torí àwọn aṣáájú APC níbẹ̀ ń lérí kiri pé kò sẹ́ni tó bẹ́ẹ̀ níṣẹ́. Kódà Adegboyega Oyetọla sọ ní gbangba pé ìbáà sọ pé Tinubu làwọn fẹ́ ṣiṣẹ́ fún jù bẹ́ẹ̀ lọ, àwọn máa já ipò gómìnà yẹn gbà lọ́wọ́ ẹ̀ ṣáá ni, kò sí ohun tó sì lè ṣe sí i. Àmọ́ rírò ní tèèyàn, ṣíṣe ní tọlọ́run, iṣẹ́ Ọlọ́run sì ju iṣẹ́ àfáà lọ. Bó bá ṣe pé bí ọ̀fun ṣe tóbi tó ní í ṣe gba oúnjẹ ni, onígẹ̀gẹ̀ ìbá miyán tàwotàwo ni. Lẹ́yìn ìdìbò wọn kò rí kinní náà jágbà, Adémọ́lá Adélékè náà ló tún wọlé. Ohun tó jẹ́ kí Adélékè wá tẹnumọ́ ẹ̀jẹ́ tí wọ́n ti jẹ́ nígbà náà nìyẹn pé kò sí ohun tó lè yẹ torí Tinubu pàápàá ti jáwọ́ pé bàbá dáadáa lòun sáwọn. Nínú ọ̀rọ̀ tó sọ ní gẹ́rẹ́ tí wọ́n kéde ẹ̀bí ẹni tó wọlé ìbò náà ló ti ń sọ gbogbo eléyìí tó sì ń jẹ́jẹ́ bẹ́ẹ̀, tó ní gbogbo ohun tí Tinubu wí tó ní kí òun ṣe pátá lòun yóò ṣe. Bẹ́ẹ̀ ni Adeleke ti ọ̀dọ̀ àwọn tí wọ́n jọ du ipò náà bẹ̀rẹ̀. Ó ní àròkàn ní mú ẹkún àsùn dáwà o, pé béèyàn kò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rí ẹni bá ṣeré. Gómìnà náà ní ohun tó kọjá ti ré kọjá lọ, kí kálukú yá gbàgbé ẹ̀. Ó ní ìbò tí àwọn dì lọ yìí kò sẹ́nìkan tó jẹ́ ajagun ṣẹ́gun tàbí ẹnìkan tó jẹ́ ọlọ̀tẹ̀ tí wọ́n ṣẹ́gun ẹ̀. Ó ní ará Ọ̀ṣun kan náà ní gbogbo àwọn sì jọ díje bí olóṣèlú ni. Ìdíje ò sì gbọ́dọ̀ di ìjà ayérayé, torí bí ẹni méjì bá ń tayò tí ò bá ti jọ́ òmì, ẹnìkan náà ni yóò já mọ́ lọ́wọ́. Ẹni tó wọlé kó fi sùúrù ṣe é ni o, ẹni tí ò sì wọlé kó gbé sùúrù jẹ. Pé màkànmàkàn lóye kan, oyè tó kan ará Ẹdẹ lónìí yìí náà yóò kan ará Ìkirè lọ́jọ́ míì ọjọ́ rí. Kódà níbi tí ọ̀rọ̀ náà mú un lára dé, ó kìlọ̀ fún àwọn olólùfẹ́ ẹ̀ gbogbo pé wọn ò gbọ́dọ̀ bá ẹnikẹ́ni jà, wọn ò gbọ́dọ̀ fi ẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́, wọn ò sì gbọ́dọ̀ máa ṣe kò tán dì í fún àwọn tí wọ́n jọ díje. Ó ní iṣẹ́ tó wà níwájú àwọn gẹ́gẹ́ bí Tinubu ti pa á láṣẹ ní kí àwọn wà níṣọ̀kan kí àwọn lè gbé adé ààrẹ ilẹ̀ yìí dúró sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ti òun o, èròǹgbà ohun tí òun fẹ́ tẹ̀lé náà ni láti yí ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò ní ìpínlẹ̀ tó jẹ́ kìdá owó oṣù nìkan làwọn yóò máa ná, kí àwọn ní iléeṣẹ́ àti iṣẹ́ okòwò lóríṣiríṣi tí àwọn yóò máa fi jẹun gan ni èròǹgbà tó wà lọ́kàn tòun. Gbogbo èèyàn ló pàtẹ́wọ́ sí ọ̀rọ̀ Tinubu àti ti Adeleke yìí o. Wọ́n ní pẹ̀lú eléyìí ìlọsíwájú yóò wá sí ìpínlẹ̀ náà lóòótọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà dàbí pé Adegboyega Oyetọla àti àwọn ọmọ ẹ̀ nínú ẹgbẹ́ APC ìpínlẹ̀ náà kò tíì mọ èyí tí wọ́n fẹ́ ṣe. Kódà ó jọ pé bí kì í bá ṣe ìgbésẹ̀ tí Tinubu tètè gbé yìí, àwọn èèyàn náà yóò ti gba ilé ẹjọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Akọ̀wé ìpolongo wọn Kọ́láwọlé Ọlábísí ti gbé ìwé kan jáde lẹ́sẹ̀kẹsẹ̀ tí gbogbo èèyàn sì ń bá Adeleke dùnnú. Ohun tí wọ́n sì sọ nínú ìwé náà ni pé a mọ̀ pé níbi ìforúkọsílẹ̀ ní ètò ìdìbò ti bẹ̀rẹ̀ títí tó fi dé ibi ìdìbò primary, títí tó fi dé ọjọ́ ìdìbò gbogbogbò gan, títí dé iwájú ìgbìmọ̀ tó ń gbọ́ ẹjọ́ ìdìbò, dé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àti ilé ẹjọ́ tó ga jùlọ. Gbogbo àwọn ìrìn àjò wọ̀nyí lòfin ilẹ̀ wa fààyè gbà o. Kò sí èyí tí a gbà nínú àwọn ọ̀nà yìí tí kò bófin mu. Nítorí bẹ́ẹ̀ kí àwọn ọmọ ẹgbẹ́ wa fọkàn balẹ̀. Ọ̀rọ̀ pé bóyá INEC ti kéde pé ẹnìkan ló wọlé kò sọ pé ìbò ti tán nìyẹn o. Àǹfààní wà fún wa láti gbé ọ̀rọ̀ náà lọ síwájú àwọn tó mọ̀ nípa òfin ìdìbò lọ́nà tó bá òfin wa mu. Lọ́rọ̀ kan, bó tilẹ̀ jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè yìí àti olórí pátá fún ẹgbẹ́ òṣèlú APC ti kí gómìnà Adeleke kú oríire, àwọn APC lọ́ṣun kò tí ì rí ìdí tí àwọn fi lè kí i kú oríire. Kàkà bẹ́ẹ̀, ilé ẹjọ́ ni wọ́n ń lérí ẹ̀. Ó sì dájú pé bí ọ̀rọ̀ náà bá lọ bẹ́ẹ̀, wọ́n yóò dé ilé ẹjọ́ náà ni. Àwọn èèyàn mọ̀ pé APC lọ́ṣun kò lè dáṣe kinní kan bí kò bá lọ́wọ́ Adegboyega Oyetọla nínú. Ohun tí wọ́n sì ṣe ń béèrè náà rí pé ṣé Oyetọla fẹ́ gbọ́ Tinubu lẹ́nu ni? Ṣé APC Ọ̀ṣun fẹ́ tako Tinubu ni? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí kò ní jẹ́ àkọ́kọ́ tí Oyetọla yóò ṣe ìfẹ́ inú ẹ̀ lórí ọ̀rọ̀ APC lọ́ṣun. Fídíò kan tó jáde láìpẹ́ yìí
níbi tí ọ̀mọ̀wé Akin Ògúnbíyì ti ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn aṣáájú APC Ọ̀ṣun kan. Ó sọ ohun tí Tinubu sọ fáwọn nígbà tí àwọn lọ sọ́dọ̀ ẹ̀ láti lọ sọ̀rọ̀ ẹni tí yóò dupò gómìnà Ọ̀ṣun lórúkọ ẹgbẹ́ àwọn. Ògúnbíyì tóun náà fẹ́ du ipò yìí nígbà náà àmọ́ tí wọ́n já a bọ́ ní. Nígbà tí àwọn dé ọ̀dọ̀ ààrẹ Tinubu, olórí ìjọba náà fi ìyanu ẹ̀ hàn torí ó sọ fáwọn pé òun ò lérò rárá pé àwọn APC Ọ̀ṣun yóò tún fa ẹnì kankan kalẹ̀ nítorí Adémọ́lá Adélékè ti wá bá òun pé òun ń bọ̀ nínú ẹgbẹ́ àwọn. Òun sì mọ̀ pé kò ní yọ òun lẹ́nu bó bá wá. Ó lówó tó fẹ́ ná, ó sì gbajúmọ̀ láàrin àwọn èèyàn ìpínlẹ̀ náà ju ẹnikẹ́ni lọ. Ṣùgbọ́n ìwọ Gbóyèga ló ò fẹ́ o. Ìwọ ló sọ pé o ò gbà o. Bí ẹ ṣe fẹ́ win ìbò Ọ̀ṣun di ọwọ́ yín o. Èyí ni pé láti ìbẹ̀rẹ̀ Tinubu fẹ́ kó jẹ́ Adémọ́lá Adélékè ní yóò du ipò gómìnà Ọ̀ṣun lórúkọ ẹgbẹ́ àwọn torí ó faramọ́ ọkùnrin náà. Bẹ́ẹ̀ ni gómìnà náà sì ti lọ bá a nílé pẹ̀lú àwọn èèyàn ẹ̀. Àmọ́ Oyetọla takú. Ó ń lérí pé àwọn èèyàn òun wà tí wọn yóò gba ìpínlẹ̀ náà. Bó sì tilẹ̀ jẹ́ pé Tinubu sọ ọ̀kan lójú pé ìwọ tí o kèrè dáwọlé ìbò nígbà tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà tí o sì ní gbogbo agbára. Báwo wá ni o ṣe fẹ́ wọlé ìbò lásìkò tí o kò ṣe gómìnà mọ́ tí o kò sì sí láàrin àwọn ará Ọ̀ṣun? Níbi tí wọ́n fi orí ọ̀rọ̀ náà tì sí nìyẹn. Kò sí ohun méjì tó wà lọ́kàn àwọn Oyètọ́lá nítòdodo ju pé bí Adélékè gbọ́n bí ifá tó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀, kódà kó gbọ́n bí agate, wọn yóò gba ìpínlẹ̀ náà lọ́wọ́ ẹ̀ ṣáá ni. Àmọ́ Adélékè náà kò dúró. Àtọ̀ eré ni wọ́n fi bí ẹṣin. Wọ́n wá ní ẹṣin ń sá eré àsádíjú, kódà tó bá ń fò bàbá ta ni yóò lè bá. Gbogbo èyí náà làwọn èèyàn ṣe ń béèrè pé ṣé bí ìbò yìí ṣe fojú hàn tó yìí, tí gbogbo ìlú sì ń kan sára sí INEC, tí wọ́n ń kí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun kú oríire, tí Tinubu sì fọwọ́ sí pé ìbò náà dáa, tó sì kí Adélékè pé kó máa bá iṣẹ́ ẹ̀ lọ, ṣé àwọn Oyètọ́lá yóò wá bẹ̀rẹ̀ kéèsì tuntun lórí ìbò náà ni àbí báwo? Ṣé bí ọkùnrin náà ṣe ní 2022 náà nìyẹn, tó bẹ̀rẹ̀ ìjà lẹ́yìn ìdìbò tó ń tọ ilé ẹjọ́ káàkiri títí di ọjọ́ 9 oṣù karùn-ún May 9, 2023, nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa dá a lẹ́bi pé kò wọlé ìbò tó ń torí ẹ̀ fapájánú yìí, tí wọ́n sì ní kó lọ jókòó jẹ́ ṣá. Ǹjẹ́ Oyètọ́lá yóò jókòó jẹ́ láì délé ẹjọ́ lásìkò yìí báyìí, àbí akẹran yóò tún tẹsẹ̀ bọ́ ṣòkòtò lẹ́ẹ̀kan sí ni? Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.